ilẹ̀ Yorùbá mọ̀ ipò ń ṣòfò ní àdáyẹnrí Ìlọrin ó ṣòfò tí wọ́n lọ́tọ̀ gbogbo ilẹ̀ Yorùbá yóò wá ṣòfò lápapọ̀ tí Ọlọ́run bá ní kí mùdírò mọ́ sí mọ́ torí ìjọ tí Ìwó dìde tí wọ́n lẹ́ àwọn ní àwọn pilẹ̀ já àfa mùdírò yìí ló ní Ìlọrin ní tí wọ́n fi ń gbìjà Ìlọrin Olúwa dákun kó fẹ̀mí àfa wa lẹ̀ ọlá Ànábì wa Muhammad ẹ jẹ́ kí ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní tilé toko ẹ bá ń pín fún ìka ọwọ́ tó fi kún kọ́wọ́ náà ní rọ gbogbo wa náà láti gbọ́ ohun tí àáfàá yẹn sọ ẹjọ́ tó Ọlọ́run ẹ má jẹ́ ká torí ìfẹ́ tá bá ní sáwọn àáfàá wa ká fi da ilẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá tó ń ṣe pé tó ń pín òfò káàkiri ilẹ̀ Yorùbá ń sìn Muslim kì í kẹ́kọ́ lọ́wọ́ ilẹ̀ Yorùbá o Kírísítẹ́nì wà o ẹlọ́bọ wà o gbàtà ní gbogbo oníwọ̀n ṣòfò ṣẹ́ẹ́rì yẹn kí ní sítáwọn Kírísítẹ́nì bá ẹ má jẹ́ ká máa dá wàhálà sílẹ̀ ká Kírísítẹ́nì bá fèsì padà ń sìn a máa fèsì àwọn àtàjẹ́ Mùsùlùmí náà nífẹ̀ẹ́ gbà gbọ́ wáyé náà la kéwú náà ọmọ màrìkàsí làwọn náà bàbá torí pé ìfẹ́ àfáà yín ká máa fi sọ ohun tí ò dá oní Ìlọrin náà tó aṣòfò tiẹ̀ lọ́tọ̀ Ìlọrin tó wò ní màrìkàsí nìkan kọ́ ló wà ńlọrin mọ́ àdàbí bẹ́ẹ̀ ńlọrin kò sí ìlú kò sí jama'a tí ò sí ńlọrin tó wá mú eré ibu ṣẹ́rí alẹ́ yí àrẹ̀pọ̀n àfáwálé ní àwọn ìyànà ọ̀tọ̀ láì máa pín ebu òfò pèpè báyìí kò bójúmu rárá inú ìbàjẹ́ mo ṣe gbò fẹ́ràn yẹn pé bóòlù ẹ̀yìn tó wá sí wa máa wá pín èpè torí pé àbí torí ìfẹ́ àfihàn wà ní gbogbo ilẹ̀ Yorùbá ó ṣe kí ó ṣòfò Ìlọrin tó àṣìṣe lọ́tọ̀ tí ó bá sí múdérù mọ́ ìgbà tí ó ṣe káàdàmù gẹ́gẹ́ mọ́ nǹkan ilẹ̀ Yorùbá ó ṣòfò kọ́lọ́ba pàṣẹ bàbá rẹ̀ kọ́lọ́ba lékún àwọn ìkẹ́ àti ìgẹ́ wọn Sheikh Adam Aliloyi òde Allah Ta'ala ni o gbàtí bàbá kú gan ilẹ̀ Yorùbá ó ṣòfò láyé ìgbàdé ayé ní ṣe àgbẹ̀ bàbá sí mọ́ ilẹ̀ Yorùbá ó ṣòfò Ọlọ́run ti ká ṣòfò tẹ́ bá ti ẹ̀ ṣe Yorùbá gan náà bẹ́ẹ̀ ìbá náà ṣẹlẹ̀ nù ní wọ́n á so òfò ọ̀ṣọ́ di bisikíìtì ọ̀ṣọ́ di àkàrà wọ́n á pín ká.